ẹ̀yin tí Ọlọ́run bá fún ní làákàyè, ẹ̀yin tí ẹ mọ bí wọ́n ṣe ń ronú, tẹ́ ẹ bá come across fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ó, ẹ bá mi comment, kẹ́dẹ̀ bá mi share rẹ̀. Mo fẹ́ share opinion mi lórí ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ lẹ́nujọ́ mẹ́ta yìí wípé kò sí àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ sì ni ọkàn àwọn aráàlú ò balẹ̀. Wọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ti yàtọ̀ sí bí ó ṣe wà láyé ọba Ṣọ̀ún Ajagungbadé kẹta, kọ́lọ́hún kó dẹlẹ̀ fẹ́ ni re. Tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá right àbí wọ́n bá wrong, ẹ jọ̀ọ́ ẹ bá mi comment. Kí n tó share opinion mi, á wù mí kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ confirmation ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ yẹn lẹ́nu àwọn ọ̀tá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ gangan nígbà tí wọ́n ń ṣe program wọn. Fún gbogbo ṣe báyìí ìṣù tó ń ṣe l'Ógbómọ̀ṣọ́ wàhálà àìmọye ọkọ tó ti ṣe kíni tó ń bá ti tọ́jú àlọ́. So ìjà ń ṣẹlẹ̀ láàrin ọlọ́kọ yára lórí tó ń ṣẹlẹ̀ yìí. láìláìlà ọlọmọ igi tó ti tú ọmọ tí ò kí ìyá mọ ìyá tí ò ti kọ ọmọ rẹ̀ lọ́mọ. wàhálà kankan l'Ógbómọ̀ṣọ́ àṣàwọn tá ń sọ fún yín bẹ́ẹ̀ mo fi Ọlọ́run kọba mo bọ́ ikọ́ pátá mẹ́tẹ́jọ́ kò báyìí. kì í ṣe wàhálà kékeré o. Arákùnrin tó dé fìlà nínú fídíò tí a jọ wò tán yẹn, àwọn ọ̀tá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni ló ṣiṣẹ́ fún. Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ wípé ìwádìí ni ló sọ fáwọn èèyàn wípé òun ń ṣe nípa paternity Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ó lóun fẹ́ mọ̀ ṣé lódodo ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n belong sí ilé Ayílára àbí wọn belong síbẹ̀. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu ó padà take side. Ẹ rí wípé ó ti hàn nínú ọ̀rọ̀ rẹ̀. Ìgbà tí ẹnìyẹn pè sórí program ẹ̀, ẹnìyẹn ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ fún eléyìí tí òun ọ̀dẹ̀ wá wí ẹ̀. Ẹnìyẹn ẹ rí kó sọ wípé àìmọye yìgì ń ló ti tú lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́, àìmọye ọkọ àtìyàwó ni wọ́n ti túká tí wọn ò jọ ṣe mọ́, àìmọye ọmọ ni ò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ mọ́, àìmọye òbí ni ò ṣe dáadáa sọ́mọ, àìmọye ọ̀rẹ́ ló ti dọ̀tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ rí pé àlàyé tí ẹnìyẹn ń try láti ṣe fún nìyẹn. Ìgbà tó náà gbọ́ ẹ rí pọ́ yà lẹ́nu, ó ní Honorable Yẹpẹ̀ wọ́n dẹ̀ sọ wípé àlàáfíà ń bẹ l'Ógbómọ̀ṣọ́, àṣàwọn náà ṣèwádìí, àṣàbòsí ni wọ́n fi ń ṣe Islam. Ẹ rí pé ó ń para. Eléyìí fi hàn wípé ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ wípé kò sí àlàáfíà nílùú Ògbómọ̀ṣọ́ òdodo ni. Tí wọ́n bá ní kò sí àlàáfíà nílùú kan, kò dìgbà tí àwọn èèyàn bá tó ń yìnbọn mọ́ra wọn àbí àwọn èèyàn bá tó ń bára wọn jà tí wọ́n ń yọ àdá tí wọ́n ń yọ̀bẹ. Nǹkan tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ó fi hàn pé kò sí àlàáfíà. Now intef wa understand pé òdodo ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ. Ẹ jẹ́ kí mi máa bá àlàyé mi lọ báyìí. Tá a bá gbàgbé, Ìmáàmù Yunus Tọ́lẹ̀yà Olúṣínà Ayílára II wọ́n di Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní November 11, 2021. Kábíyèsí Ọba Ghandi àwọn di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ officially ní December 19, 2023. A rí wípé bíi 2 years interval ló wà láàrin àwọn méjèèjì. Eléyìí túmọ̀ sí wípé 2 years before kí kábíyèsí Ọba Ghandi kí wọ́n tó dé orí àpèrè àwọn baba ńlá wọn ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti wà nínú ìlú tí wọ́n ń gbé pẹ̀lú àwọn èèyàn. Ẹ wá jẹ́ bọ́ kábíra wa léèrè, àwa tọ́lọ̀ ń fún lọ́pọlọ. Ṣé àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n pín sí méjì ńgbà náà? Ṣé àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n ní ìmáàmù méjì? Ṣé àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n ní yídì méjì tí wọ́n ti máa ń kírun ọdún nígbà náà? Ẹ rí i pé àwọn nǹkan yìí ò pín sí méjì ọ̀hún tìgbà tí kábíyèsí Ọba Ghandi tó dé. Tó bá wá pín sí méjì lẹ́yìn ìgbà tí kábíyèsí Ọba Ghandi dé, ta ló pín nǹkan yìí sí méjì? Ṣé lè dẹ́ ṣàfihàn wípé ìfẹ́ ń bẹ láàrin àwọn mùsùlùmí, àlàáfíà ń bẹ láàrin wọn, àjọṣepọ̀ tó dánmọ́rán ń bẹ láàrin wọn? Ẹ̀yin tẹ́ ẹ lọ́pọlọ tẹ́ ń wò mí, ẹ bá mi share opinion yín ní comment section, ẹ bá mi ṣèyẹn lé ní. Ẹlẹ́ẹ̀kejì, ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ṣé wọ́n pín sí méjì láàrin 2 years tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nìkan tí wọ́n wà nínú ìlú kí kábíyèsí Ọba Ghandi tó dé? Tẹ́ bá tún lọ ṣèwádìí nípa ilé náà, ẹ rí i pé ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀
kò pín sí méjì nígbà tí ìmáàmù nìkan ń bẹ nínú ìlú ọ̀ǹtìgbà tí kábíyèsí ọba Ghandi tó dé. tẹ́lẹ̀ náà bá pín sí méjì ṣé lè ṣàfihàn pé àlàáfíà ń bẹ nínú ìlú, ṣé lè ṣàfihàn pé ìfẹ́ ń bẹ nínú ìlú, ṣé lè ṣàfihàn pé ìfàyàbalẹ̀ ń bẹ nínú ìlú, ṣé lè ṣàfihàn pé àjọṣepọ̀ tó dánmọ́rán ó ń bẹ nínú ìlú. ẹ̀yin tẹ́ ń wò mí ẹ tún bá mi share opinion yín lórí ìyẹn náà. ẹlẹ́ẹ̀kẹta, àwọn ẹgbẹ́ ọlọ́jà l'Ógbómọ̀ṣọ́ ṣé wọ́n pín sí méjì nígbà tí ìmáàmù nìkan tí wọ́n wà nínú ìlú láàrin 2 years yẹn. tẹ́ bá tún lọ ṣèwádìí nípa ilé ẹ rí i pé àwọn ẹgbẹ́ ọlọ́jà wọ́n pín sí méjì ọ̀ǹtìgbà tí kábíyèsí ọba Ghandi tó dé. tí gbogbo àwọn nǹkan yìí bá wá ń pín sí méjì tó ń pín sí méjì tó ń pín sí méjì, ta ló ń pín wọn sí méjì? ṣé ìmáàmù ni àbí kábíyèsí? táwọn nǹkan yìí bá wá pín sí méjì ṣé lè ṣàfihàn pé ìfẹ́ ń bẹ nínú ìlú, àlàáfíà ń bẹ nínú ìlú, ìfàyàbalẹ̀ ń bẹ nínú ìlú, àjọṣepọ̀ tó dánmọ́rán ń bẹ nínú ìlú. ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi share opinion yín ní comment section. In my own opinion, ẹ rí i pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n right, wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wípé kò sí àlàáfíà nínú ìlú Ògbómọ̀ṣọ́ ń dàrú, àìmọye ọ̀rẹ́ ló ti dọ̀tá, àwọn èèyàn bára wọn ṣe, wọ́n ṣọ́ra wọn lọ́wọ́, wọ́n ṣọ́ra wọn lẹ́sẹ̀, àìmọye ọkọ àtìyàwó ló ti kọra wọn gẹ́gẹ́ bí ẹnìyẹn náà ti sọ nínú fídíò tí mo play fún yín lẹ́ẹ̀kan yẹn. so ẹ̀yin Christians ìlú Ògbómọ̀ṣọ́ kí ló dé tẹ́ ń ṣàbòsí? kí ló dé tẹ́ gbé ọ̀rọ̀ Islam ìlú Ògbómọ̀ṣọ́ sórí lọ́rọ̀ tí ó kàn yín lọ́wọ́ tí ó kàn yín lẹ́sẹ̀? kí ló dé tẹ́ ṣe máa wò wá ràn? kí ló dé tẹ́ pé tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá ti sọ̀rọ̀ kan ẹ ṣàrí máa àtáàkì wọn lórí irọ́? so ìlú pín sí méjì, tí ìlú bá wá pín sí méjì ó ṣàfihàn pé kò sálàáfíà nínú ìlú, kò sí fọkànbalẹ̀ nínú ìlú, kò sífẹ̀ẹ́ nínú ìlú, kò sí àjọṣepọ̀ tó dánmọ́rán nínú ìlú. so ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi share opinion yín ní comment section. tó bá tún di part 2 màá tún mú àwọn nǹkan míì wá tẹ́ fi mọ̀ wípé alábòsí ń lọ́pọ̀lọpọ̀ àwọn Christians tí wọ́n ń bẹ l'Ógbómọ̀ṣọ́. níṣe ni wọ́n gbé ọ̀rọ̀ Islam ìlú Ògbómọ̀ṣọ́ sórí lọ́rọ̀ tí ó kàn wọ́n lọ́wọ́ tí ó dọ̀ kàn wọ́n lẹ́sẹ̀. ó yí ọmọ tó ń sunkún wọn, ó dẹ̀ yé ìyá tiwa náà tó ń rẹ̀ lẹ́kún. lópin ìgbà tí wọn bá dẹ́kun láti máa ṣàbòsí, àwa náà ò ní dẹ́kun láti máa kọ́ wọn bí wọ́n ṣe ń ronú. ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.